Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin tí wọ́n ń pè ní Ibrahim Chatta? Mo lérò pé gbogbo yín ṣì mọ arákùnrin tó ń jẹ́ Ibrahim Chatta tí gbogbo yín mọ̀ tó ń ṣe fíìmù Yorùbá. Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ sí i ó gùn gidi ni ọ̀rọ̀ tí jẹ́ wípé tí ẹ bá gbọ́ kò múnú ẹni dùn bí àwọn fáǹsì bí wọ́n ṣe ń bá a fà á tó. Kí ló ń ṣẹlẹ̀ sí Ibrahim Chatta? Ó lérò pé gbogbo yín ṣì mọ arákùnrin náà torí wípé arákùnrin náà ó jẹ́ òṣèrékùnrin tó jẹ́ wípé gbogbo èèyàn ló mọ̀ ọ́n, ìlúmọ̀ọ́ká òṣèré ni tó jẹ́ wípé ó ti dàgbà ṣùgbọ́n ó ní stature kékeré. Ṣùgbọ́n tí ẹ bá wá nǹkan fìdílé tàbí ẹ fìdílé nǹkan, a máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ níbí yìí. A máa sọ fún yín bí àwọn fáǹsì bí wọ́n ṣe ń drag Ibrahim Chatta lórí ibi tó kọ́ tí ó pè ní Film Village. Ṣùgbọ́n àwọn fáǹsì wọ́n ti ń drag arákùnrin náà wípé nǹkan tí ó sọ pé òun ná, owó tí ó sọ pé òun ná lé orí ibẹ̀ yẹn, wọ́n ní kò tó nǹkan tí ó sọ o. Arákùnrin tí wọ́n ń pè ní Ibrahim Chatta yìí ó tún wá sọ wípé ó ní 1.8 billion naira ló ń ná sí ibi tí ó ṣẹ̀ kọ́ tí ó ń pè ní Film Village. Ó ní 1.8 million òun ló ń ná síbẹ̀. Fídíò ibẹ̀ yẹn náà là ń fi hàn yín lórí níùsì báyìí, òun la fi ń hàn yín báyìí o. Ibẹ̀ yẹn dàbí pé bíi village náà ní lóòótọ́ ṣùgbọ́n àwọn èèyàn sọ wípé kò tó èyí tí ó sọ pé òun ná o. Kí lẹ lérò ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ fíìmù Yorùbá àti ẹ̀yin tí ẹ jẹ́ fáǹsì Ibrahim Chatta? Kí ni ẹ lérò pé ó yẹ kí arákùnrin náà ṣe bí àwọn fáǹsì ṣe ń drag rẹ̀? Àbí ẹ̀yin náà tún rò pé irọ́ ńlá ni arákùnrin náà pa? Nǹkan tí ẹ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ẹ ṣáà rí fídíò náà, ẹ rí i pé ibẹ̀ yẹn tóbi gidi gan. Ìjẹ́ ẹ rò pé owó ti 1.8 billion naira? Nǹkan tí ẹ bá lérò ẹ ṣáà tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rí. Ó dìgbà.